So, ladies and gentlemen, exclusive from Odogbolu Splash, this is the baale of Eyinwa land under Odogbolu local government and Odogbolu town. Okay, sir. Bàbá mi, sir. Ẹ jẹ́ ká mọ orúkọ yín, sir. Èmi ni SK Ìtúsànyà, Sir. baálé Eyinwa Okay, sir. Ẹ ṣé gan, sir. local government. Odogbolu, yes, sir. So, ẹ máa ti tó bí ọdún mélòó, sir? 91. 91 is okay, sir. So, nísìnyí, a fẹ́ mọ ìlú Eyinwa tá a wà yìí. A fẹ́ mọ àwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó tí expect látọwọ́ ìjọba àbí gbogbo àwọn tí wọ́n wà ní tí wọ́n wà káàkiri gbogbo ayé àti ìrànlọ́wọ́ tí ẹ fẹ́ kí wọ́n ṣe fún ìlú Eyinwa. Ìrànlọ́wọ́ ìlú Eyinwa pọ̀ o. Torí èmi tí mo jókòó yìí, baálé. Lálùbá